sọ àkọ́rí ètò wa yìí la pè ní tọ̀rí kàtúlìjánà. Tọ̀rí kàtúlìjánà òun náà ní ojú ọ̀nà kan tí yóò máa ṣamọ̀nà ẹnì kọ̀ọ̀kan wá sí bó o láti fẹ́ wọ àlìjáná ọlọ́run, táà náà fi lè wà nínú òkè ọlọ́run, táà fi lè wà nínú gbígbàdúrà ọlọ́run, táà fi lè wà nínú ìdẹ̀ra ọlọ́run, táà fi lè wà nínú àgbéga ọlọ́run, táà fi lè wà nínú ààbò ọlọ́run, táà fi lè wà nínú ayọ̀ ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyámà. Òun náà ni a fẹ́ pe ẹnìkọ̀ọ̀kan wá sí. Tí a bá wo Al-Qur'an, ọlọ́run sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tí a bá wò ó a ó rí i pé eléyìí náà ni àrítọ́ka dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. Àkọ́rí wáàsí wa lónìí ó dá lórí ohun tá à ń pè ní al-ihsan, mímáa ṣe dáadáa tàbí ká ló pé dáadáa ṣíṣe. Ìrẹ́ tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin ọ̀gá wa, ẹ̀yin àfáà wa, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú mọ́tò yín, àbẹ́ ẹ̀yin tẹ́ wà nílé tàbí tẹ́ wà lọ́fíìsì yín, àbẹ́ wà nílé ìtajà yín, àbẹ́ wà nínú ibì kan tọ́lọ́run fi yín sí tọ́jẹ́ ilé ọlá. Inú mi dùn pé ihun tí wọ́n pè ní dáadáa ṣíṣe òun náà ni a fẹ́ ṣàlàyé fúnra wa báyìí. Kí lọ́lọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àgbẹ̀ kí ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kúlò náà sọ fún gbogbo àwọn umma rẹ̀. Gbogbo ẹ̀ náà la máa gbọ́n sí insha Allah. Alhamdulilayi, ìbẹ̀rẹ̀ wa yìí gbogbo ohun tí ẹ̀dá bá fẹ́ sí láyè yìí pẹ̀lú kọ́lọ́bà aláàkóso nírọ̀rùn fún wa ni. Àmín. Pẹ̀lú ògo tọlọ́run, aya Al-Qur'an ọba sọ̀rọ̀ lóríṣiríṣi nínú àwọn aya Al-Qur'an pé kí ni tí à ń pè ní dáadáa ṣíṣe. Tí a bá ń sọ nípa dáadáa ṣíṣe, ọba wa tí à ń sọ̀rọ̀ ọba wa wí, ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa náà ọba yìí náà wí. Kí ni à ń pè ní dáadáa ṣíṣe? Ẹni tó jẹ́ ọkọ ìyàwó, dáadáa ṣíṣe ọ̀dọ́wọ́ yín. Ẹ má jà á máa lu àwọn ìyàwó wa, ẹ má jà á máa nà wọ́n mọ́. Àwa tẹ́ a jẹ́ ìyàwó nínú ilé, ẹ má jà á máa bu àwọn ọkọ wa mọ́. Àwa tá a jọ̀gá níbi iṣẹ́, ẹ má jà á máa fojú tí ọ̀dà, ẹ má jà á fi máa wọ àwọn ọmọọṣẹ́ wa mọ́. Torí pé ọmọọṣẹ́ lónìí ọ̀gá lọ́la, ọ̀gá lónìí ọmọọṣẹ́ lọ́la. Gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ jẹ́ nìkan tí ọmọ ṣe dáadáa nínú ilé wa ni, a gbọ́dọ̀ ṣe dáadáa ládùúgbò wa ni, a gbọ́dọ̀ ṣe dáadáa lọ́dọ̀ àwọn ọmọ wa ni, a gbọ́dọ̀ ṣe dáadáa lọ́dọ̀ àwọn aya wa ni, a gbọ́dọ̀ ṣe dáadáa nínú ìlú tá a wà ní, a gbọ́dọ̀ ṣe dáadáa ní lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wa, a gbọ́dọ̀ ṣe dáadáa. Dáadáa ṣíṣe yìí ó di ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa. Tẹ́ bá wo aya Al-Qur'an tí ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àwa sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà. A sì bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba Allah, ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tí ò sírò ẹ̀. Bí òòrùn ṣe ń ràn sánmà ọlọ́run ni, bádẹ́kùn ṣe ń bẹ́ sánmà ọlọ́run ni, bíràwọ̀ ṣe ń bẹ́ sánmà ọlọ́run ni. Allahu akbar. Bóòrù ṣe ń bẹ́ sánmà ọlọ́run ní kankan ṣèyàn ọlọ́run máa ń bẹ̀. Inna Allaha ma'al ladhina taqaw. Inna Allaha ma'al ladhina ittaqaw. Ọlọ́run ní dájúdájú òun ń bẹ pẹ̀lú àwọn méjì kan, ta lẹni méjì tí ń bẹ pẹ̀lú wọn. Ittaqaw lẹni àkọ́kọ́. Walladhina hum. Òun náà ni ẹni tí ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa níléeṣẹ́ wa yìí, ìrì 96.1 FM, ẹ̀yin náà ẹ darapọ̀ pẹ̀lú àwọn Facebook ọ̀fà ni wọ́n sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi o, nítorí wọn bá sọ nínú Al-Qur'an náà ni ẹ máa sọ fún àwọn èèyàn.
ọlọ́wọ́ dà ń pé walladhina hum muhsinun. والذين هم bá wa sọ̀rọ̀ tábàjà á gbọ́rọ̀ yá ó rí i pé ọ̀rọ̀ ànábì yìí ọ̀rọ̀ tó lágbára ni.